Chief, I'm not joking. Get inside. Yeah! Iṣu tó o gbìn ó ti ta. Hello. Ṣé ọmọ ọ̀dọ̀ yín ló ń múra bí aṣẹ́wó yìí? Mo kú o. Orí ẹ̀yin nìkan rí àbí téèyàn mẹ́rin. Bẹ́ẹ̀ni o, mo kò fèrè mo yà á bàrà. Olúwa rẹ̀ níbi tí ó yà sí ni. Ọlábànjí ẹ̀rí òpójó lójú ogun sáré bí ìjà. Atọ́nigbọ̀tọ̀ tó ń gbọ̀nà kankan. Kánimọ́dọ̀ ká bàbá wọn mọ́lé. Lọ́jọ́ títí gbọ́yìn kìtì inú bàjẹ́. Òjò ṣú dẹdẹ lọ́jọ́ yẹn kọ̀rọ̀. Iná ń jó ògiri òsà. Ìdá ikú ń jó wèrè. Sinimá titun Ọlábànjí. Action packed movie tó ní suspense tó yí bóbó ni. Ahmed Yusuf ló produce ẹ̀. Wíìdí Sáyidé ní direct ẹ̀. Starring Ibrahim Chata. Rẹ̀mí Surutu. Ọláníyì Àfọ̀njá Sọ́yẹ̀mí. Fúnmi Awẹ́lẹ́wà. Kẹ́mi Taofik. Ahmed Yusuf. Victoria Kọ́láwọlé. Osman Gbadebo. Dàda Ọlásùnkànmí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Ọlábànjí lẹ́gbàrà tẹ̀ wò. Ẹ̀yin ló gbàgbọ́ kọjá bẹ́ẹ̀. Grab your copy now. Ọlọ́run mi rò fáwọn yẹn ti sọ fún yín ládùúgbò ìdìbò ẹ̀ fine. Bóyá yìí lẹ́kọ̀ọ́kọ́ jẹ́ ni àkọ́kọ́. Ẹ hàn sọ́m gan.